Mo kí gbogbo yín níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi wípé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní àsìkò tí fídíò mi yìí tó bá dé bá yín. Fídíò mi yìí mo ṣe láti fi bá àwọn fámílì méjì sọ̀rọ̀. Fámílì Olesdi tó níṣù pẹ̀lú Alhaji Akande Adebisi currency. First of all, mo kọ́ kí gbogbo fámílì Olesdi wípé ẹ kú ara fẹ́rakù tí bàbá Olesdi tó jáde láyé lórí pé wọ́n ní shock pé tí bàbá náà gbọ́ nípa pé Olesdi sick ó ń pọ̀ ẹ̀jẹ̀ ní ìyẹn àtìmọ́lé tó wà ó mú bàbá yẹn ní shock. Mo kí gbogbo ẹbí ẹ kú ara fẹ́rakù kí Ọlọ́run bá wa gba àbọ̀ bàbá kó bá wa pa àṣìṣe wọn rẹ́ kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. Iwájú tán fi sílẹ̀ kò dá ẹ̀yìn tán dẹ̀ fi sílẹ̀ náà kò mọ́ bàjẹ́. Gbogbo ẹbí mo kí yín. Let's go to the point. First of all, mo kí brother mi Boku Jaka wípé ẹ kú àdúró tì. Mo dẹ̀ kí Alia Saga pẹ̀yìn náà ẹ kú àdúró tì. Mo wá darí fídíò yìí lọ sí ọ̀dọ̀ gbogbo ẹbí Olesdi, especially mami Olesdi. Mama, lórí ọ̀rọ̀ ọmọ yín ni mo torí ẹ fẹ́ bá yín sọ̀rọ̀. Ẹ wojú mi dáadáa. Orúkọ tèmi ni Alhaji Komorudeen Ayinde Abiodun. Màá dẹ̀ fẹ́ kẹ́ ẹ tọ́jú fídíò yìí nítorí ọjọ́ ọ̀la. Kí nìyí? I may come back. Ṣé rí ìdí tí mo fi ní kẹ́ bá mi mo fẹ́ bá yín sọ̀rọ̀? Mama, ṣé abiyamọ ni yín àbí abiagba? Torí gbogbo abiyamọ tẹ́mi mọ̀ wọ́n máa ń sáré báyìí ọmọ wọn ó ṣe dáa ni. Mami, eré kílẹ̀ yín sá lórí ọ̀rọ̀ Olesdi. Ṣé ń sáré kí Olesdi káyé ẹ̀dá kẹ́ẹ̀jìrì ẹni? Àbí gbogbo ẹni tẹ̀ ń sá fún Olesdi bó ṣe máa ní kọsẹ̀ tá a máa ní fàsẹ́yìn lẹ̀ ń sá. Ọlọ́run ní gba Olesdi lọ́wọ́ yín. Ẹ ní fojú sunkún Olesdi. Mama, but act fast. Ṣẹ́rí, wọ́n gbé ń jókòó lórí ṣíà. Wọ́n tẹ kámẹ́rà sí yín lójú kẹ́ ẹ máa sọ̀rọ̀ yẹn. Ìsọkúsọ ló ń sọ o. I'm sorry to say that. Mama wa lè jẹ́. Abiyamọ lèmi náà. Mo ti bímọ, àwọn ọmọ mi ti ń bímọ nílé ọkọ. Màá sọ òdodo fún yín, mama. You fail as a mother. This àwọn side kan lórí ọ̀rọ̀ Olesdi. Mama, àgbàlagbà nìyín náà. Ṣé bẹ́ẹ̀ lẹ máa ń pòwe pé àgbà tí ò bá ti kẹrùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré. Ohun tẹ́ẹ̀kẹ́ láti fi sọ̀rọ̀ nígbà tí Olesdi tó jáde tó ń ṣe fídíò tó ń búlì òun ló padà ṣẹlẹ̀ yóò. Mo rí fídíò tẹ́yìn náà ṣe gbà yín nígbà kan tẹ́ni gbogbo nǹkan tí Olesdi sọ ẹ ló dodo ni ẹ ló lẹ́rìí ẹ̀rí ẹ̀ wà ẹlẹ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń pa ẹ̀. Náà nígbà tán ti mú Olesdi mọ́ mi ìgbà tẹ́ ní ẹ òdodo ni àwọn ẹ̀rí bílẹ̀dì ẹ ó ṣojú yín àwọn ẹ̀rí wà wáyé tẹ́ fi ẹ̀rí yẹn sì kẹ́ ẹ fi bíríǹgì ẹ̀rí yẹn kẹ́ ẹ fi gbé jáde láti pé kí wọ́n lè fi ọmọ yín. Ẹ jẹ́ kí n sọ ọkàn fún yín mọ́ mi. Ẹ wá mama, àti kó àtàyè Olesdi ọwọ́ yín ló wà o ẹ̀yin lẹ dìímú. Màá bẹ̀ yín àwa like Olesdi mo dẹ̀ máa ń gbọ́ orin ẹ̀ olólùfẹ́ ẹ̀ ni mí. Tábà ní báyìí sòdodo ọ̀rọ̀ ajẹ́pá wa kò fẹ́ràn Olesdi. Táwọn kan máa ń tàn yín wípé kán lọ kóòtù bá ṣe tàn yín nígbà tó máa ń ní pé tọ́rọ̀ ẹ̀ sì wà ní police station tó yẹ kẹ́ ẹ ṣe the meanful. Wọ́n ní ọwọ́ ọ̀la náà fẹ́ fi gbà lójú. Mama, ọwọ́ agbára kan náà fẹ́ lò fún ọwọ́ ọ̀la náà fẹ́ lò fún. Alágbára ò ní nǹkan méjì ju kó fa agbára rẹ̀ ráyàn jẹ lọ o. Mama,
ọmọ ọ̀lẹ ni kò ṣe jẹ́jẹ́ o tọmọ ọ̀lẹ bá ti lọ bẹ́ sálágbára dandan lágbára fọwọ́ agbára gbé o àti pé nǹkan tí wọ́n mú Rolex D tí wọ́n mú sí yẹn tó sọ sí Alhaji Taye Currency yẹn ṣó lẹ́rìí ẹ̀ lọ́wọ́ ṣó dá yín lójú màmá àtàwọn tó ń defend di Rolex D ṣó ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ìkan oṣù fẹ́ sọnù ẹ̀ ó ní tí mo mọ̀ ó máa wà one of the point tí wọ́n bi Rolex D ni pé Rolex D ní Alhaji Taye Currency fẹ́ pa Alhaji Alabi Pasuma ó fi kinní kan dọ̀bà lóhùn fẹ́ pa ẹ̀rí dẹ́ wà mo gbọ́nu fídíò kan tó ṣe nítorí mo gbọ́ fídíò mo ní ọmọ ilé tí lọ fẹ́ nu jáàmù báyìí o nǹkan tó sọ yìí tẹ́lẹ̀ bá wà fáìn tí ò bá lẹ́rìí wọ́n máa gbé o mo sọ gbà yẹn mo sọ fún àwọn àtàjọ gbọ́ fídíò yẹn gbà yẹn lẹ́yìn ẹni mo gbọ́ pàtí arrest yẹn ṣe rí cyber bully òfin inú Germany òfin ní Nàìjíríà ni o nǹkan tó fi bully ẹni yẹn orúkọ tó pé yẹn tó bá ti nẹ́rì tó lè prove nǹkan tó sọ ń pẹ́ yẹn ó máa ṣẹ̀wọ̀n o Rolex D ò ní ṣẹ̀wọ̀n ẹ má ti Rolex D lọ síbi tó ti máa lọ ṣẹ̀wọ̀n màmá ẹ má jẹ́ kí wọ́n máa tàn yín o ẹni tí Rolex D ní Currency fẹ́ pa yẹn ìlú ni o Nàìjíríà ni o olùdùnnú gbogbo ẹ̀dá ni o olùdùnnú ti yín olùdùnnú ti wá iná ni o kò sẹ́ni tó máa gbọ́ pé nìkan fẹ́ parú ẹni yẹn tínú ẹ̀ máa dùn o Taye Currency ní ráìtì kó fọlọ́pàá gbé Rolex D gbà tó rẹ́ pé ò ní pọ́ìntì tó lò ní proof tó bá lọ kó kò sọ pé ò ní proof ń sìn wọ́n á ní ọ̀rọ̀ ẹnu lásán ni kí ló dìlé ọmọ yín síbẹ̀ tó fi jó pé proof làwọn ọlọ́pàá yẹn nídìí o tó ẹ bá mọ̀ pé kò ní proof mama ẹ pè àwọn àgbààgbà agboolé ẹ pè àwọn àgbààgbà lóríṣiríṣi ẹ lọ sí family Taye Currency ẹ lọ bẹ̀ wọ́n wọ́n ti bẹ̀bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ kọ́ nìyẹn go and do a meaningful proper ẹ̀bẹ̀ proper apology ẹ lọ ṣe ń bẹ̀ ẹ lọ ṣerú tí family ta lọ náà tí wọ́n lọ ṣe nílọrin tí wọ́n yíra mọ́lẹ̀ kan tó fi ọmọ wọn mọ́ nìyẹn ìyá ta ló lòun ṣiṣẹ́ mọ́dà irú yẹn ni kẹ́ ẹ lọ ṣe o ok brother mi bókúta kà ṣe fídíò kan ó ní ẹ tó fẹ́ ẹ̀pù di Rolex D owó ni wọ́n need wọ́n fi gba lọ́ọ̀yà ṣẹ́yìn náà ti rí kò sọ́wọ́ wọ́n rè sí fund flag wọ́n fi gba lọ́ọ̀yà ẹni tó ń bá ṣẹjọ́ yìí tó bá pè pání di 10 million ó máa kólẹ̀ o láàrin ọjọ́ méjì o ẹ mọ̀jẹ̀ pọ́n tì yín mọ̀mọ́ débi tẹ́ máa lọ ti ọmọ yín débi tí kò yẹ kó dé o láàrin oṣù kan ẹ mọ̀jẹ̀ kí n parọ́ fún yín mọ̀mọ́ tí Rolex D ò bá ti ní proof bí tóun àti Currency ti jọ ń sọ kì í ṣe tọrọ ẹnu o tí wọ́n máa wò báyìí pé proof rèé olójú ọmọ yẹn á ṣẹ̀wọ̀n o ẹ wá family ẹ lọ bẹ̀bẹ̀ Pasuma ló fẹ́ pa o Taye Currency ó ní right láti arrest di Rolex D o kó wá proof o ibi tó ti bá sọ o kó kwẹ́rì tó ló wà lọ́wọ́ ń wá o Pasuma lu ni o country ni o ẹni tó fẹ́ pa yẹn tó bá sọ sí ìsì tó bá pa Pasuma Nàìjíríà ló pa o Yorùbá ló pa o ìdùnnú ló pa o àwọn ayé àwọn kan ló pa o wọ́n lo bọ́ǹbù Nàìjíríà ò ní lo bọ́ǹbù Nàìjíríà wọ́n ní bó lójú bọ́ǹbù sí olójú bọ́ǹbù sàbújá sàbújá yóò kìí ṣe Nàìjíríà Àbújá olórí ìlú Nàìjíríà ni o ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti mọ̀ pé kò ní proof mama Ọlọ́run ní fi Rolex D pa yín lẹ́kún ẹ wá àwọn àgbààgbà ẹ kó wọn jọ ẹ lọ bá wọn ẹ bẹ̀bẹ̀ wọ́n fi ọmọ yín sílẹ̀ o ọmọ ó sìkì tó bá lọ kú sọ́dọ̀ pólísì tọ́lọ́dì ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tó bá lọ kú sọ́dọ̀ àwọn ọlọ́pàá òkú ìjọba ni o kò sẹ́jọ́ kan tẹ́lẹ̀ bá wọn fà o kò sí o kódà bẹ́ẹ̀ ni ẹ ní ìdí òkú olódì ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì àtúnikẹ́ sanwó ni o ẹ jọ torí ọlọ́mọ̀mọ́ ẹ pín àwọn àgbààgbà nù lé ẹ má tẹ̀tí gbọ̀ngàn táwọn èèyàn ń sọ fún yín o ẹ lọ sí family Taye Currency ẹ lọ bá yẹ ẹ Mojísọ́lá àyà Currency ẹ lọ bẹ́ẹ̀ kó bọ́ ọmọ ẹ sọ̀rọ̀ Alhaji Taye Currency tá bá ti bẹ̀yìn náà ẹ gbójú bẹ́ẹ̀
mo mọ̀ pé lóòótọ́ ẹ ní right kẹ́ ẹ ṣe nǹkan tẹ́ ẹ ṣe yẹn nítorí ọjọ́ ọ̀la tiyín àtọjọ́ ọ̀la àwọn ọmọ tiyín lórí ẹ tí wọ́n náà fẹ́ pa yẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà pé ó fẹnu sọ̀rọ̀ ni ìjà ló dé torí dòwe ẹ rántí pé rolexi ti wúlò fún yín rí ẹ ti ránṣẹ́ rí ó ti bá yín fọ́ mọ́tò ó ti bá yín róúnjẹ rí ó ti ṣe nǹkan fún yín rí aláìtàyè kọ́rẹ́nsì ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ kó gbé kẹ́sì yẹn kúrò lọ́wọ́ kó nǹkan ọ̀tún lé ẹ lọ yanjú ẹ̀ lé tó bá jáde ẹ jẹ́ kó filẹ̀ á jáde aṣapọ́lọ́jì fún gbogbo ayé á dẹ̀ kọ́rọ̀ ẹ̀ jẹ pé nǹkan tó ń sọ ọ̀rọ̀ ẹnu lásán ni tẹ́ bá láwọn kan wọ́n sì claim pé ó ní kínní ó ní ráìtì ó ní gbá kó sí nǹkan tó ń jẹ́ ráìtì kò yẹ ẹ má gbọ́ nǹkan táwọn yẹn ń sọ ti ya ọmọ yẹn tẹ́ ẹ bá tẹ àfẹ́ wo ti yẹ pé yẹn náà support yẹ ẹ wo ti bàbá ẹ̀ tó ẹsẹ̀ jáde láyé àfòkú ọ̀run bàbá yẹn bẹ̀yìn àfẹ́ Ọlọ́run Elédùmarè bẹ̀yìn aláìtàyè kọ́rẹ́nsì gbogbo nǹkan tó ń dán nínú ayé yín àfi bẹ̀yìn ẹ bá wa tíjú àánú wo di rolexi ẹ bá wa tíjú àánú wo gbogbo fámìlì aláìtàyè kọ́rẹ́nsì ẹ jọ ẹ má bínú ẹ jẹ́ ká gbà pọ́nmọ́ ẹ sọkúsọ ni ẹ bá wa tíjú àánú wo ẹ má wo tàwọn tó ń sọ̀rọ̀ ẹ má wo tàwọn tó ń tì í bọ́dà mi bọ́kù jáka I know you try your best ẹ gbìyànjú ẹ̀gbọ́n mi bọ́dà mi ẹ jọ you know I have your number I supposed to call you but ọ̀rọ̀ orí social media ni that is why I also used to use this opportunity to plead for aláìtàyè kọ́rẹ́nsì mo ti ń tà láti rí aláìtàyè kọ́rẹ́nsì láti ibi jọ́ mélòó kan but aláìtàyè kọ́rẹ́nsì ó sì lára ndì mi ò dẹ̀ ní nọ́mbà aláìtàyè kọ́rẹ́nsì ní UK mo ti send message aláìtàyè kọ́rẹ́nsì wọn ò tí ì rí maybe come and reply maybe he's busy there over there ẹ jọ̀ọ́ bókù jáka ṣe rí Yorùbá ní ẹ jẹ́ ká pé wèé lọ́kọ ìyàwó kó lè yẹ ká rọ̀nà lọ tẹ́ ẹ bá ní kà lẹ́ni tí ó mú dìrò tó ẹ bá ní kà lẹ́ni tó mú rolexi ok èmi ò pa aláìtàyè kọ́rẹ́nsì nìkan aláìtàyè kọ́rẹ́nsì ó ṣe the right thing ló ṣe to clear our names ṣùgbọ́n ẹ bá bẹ̀bẹ̀ ni ẹ̀yin wọ́wọ́ láti fáwọn èèyàn pọ́n láti pé máa fi fèsì kẹ́ máa fi du kéèsì fáìtì kéèsì rolexi ẹ bẹ́ẹ̀ kí n parọ́ fún yín kò sí lọ́ọ̀yà tó máa sọ fún pé Táyé Kọ́rẹ́nsì ó jẹ ó ráìtì o wọn á ló jẹ̀bi ni kò lẹ́tọ̀ nítorí owó iṣẹ́ títí wọn ṣùgbọ́n ní òfin àwọn náà mọ̀ pé sábà bully crime ni tí ò bá ti nẹ́rì lórí nǹkan tó bully ẹni yẹn brother mi bókù jáka ẹ jọ torí Ọlọ́run ká dọ̀bálẹ̀ fún rárá kò ní kí yóò mọ̀ ga o if truly you love the rolexi ẹ ṣe mí fún ẹ bá bẹ̀bẹ̀ ni ẹ plead ni ìyẹn ò ní kọ́ kẹ́ orí kẹ́ ẹ lọlé ẹ lọ jẹun Táyé Kọ́rẹ́nsì kò ló ń bọ yìí o ṣùgbọ́n ẹ rántí ìgbà tẹ́tijọ́ wà rí tẹ́tijọ́ ṣẹ̀gbọ́n àtàbúrò rí nígbà tẹ́tijọ́ ṣe àbá àtọmọ rí bọ̀ tó ẹ pò tọ́lẹ̀ wá láìkí rolexi ẹ jọ ẹ bá bẹ̀bẹ̀ ni ẹ jọ torí Ọlọ́run alẹ́ ẹ̀ ságà ẹ bá bẹ̀bẹ̀ ni ẹ jẹ́ kó mú kúrò ńbẹ̀ yẹn ẹ tẹ́ bá ní kò sàgbéra lọ́wọ́ Táyé Kọ́rẹ́nsì irọ́ ni o Táyé Kọ́rẹ́nsì ló ní kéèsì ọjọ́ wà lọ́wọ́ ẹ o tó bá fóònù lọ́yẹ̀ tó bá ní pé kò ṣe kéèsì mọ́ wọ́n withdraw kéèsì yẹn kó kọ́ọ̀tì lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa withdraw ẹ̀ wọ́n ẹni tó lẹ́jọ́ ní wò ṣẹjọ́ mọ́ wọ́n máa withdraw ẹ̀ ẹ lọ fún ogun ètò lò tó o ẹ jọ torí Ọlọ́run ẹ má jẹ́ ká lọ gbá burú lórí ọ̀rọ̀ rolexi o ẹ jẹ́ kí ẹ tiẹ̀ jẹ́ priority fún yín o kò sí nǹkan tí yẹn lè ṣe ẹ jọ torí Ọlọ́run ó lè ṣe mẹ́wàá o alágbára ò ní kankan tó kújú kó fagbára rẹ ní jẹ lọ o ọmọ ọ̀lẹ́ni kó ṣe jẹ́jẹ́ o tọmọ ọ̀lẹ́ bá ti lọ ṣe gẹ̀bẹ̀ mẹ́sà alágbára ó máa fọ́ nígẹ̀ o afọ o ẹni tí ò ní èdègbò ẹ̀yìn o báyìí rántí pé àwọn rolexi ti kú o ikú ọ̀rọ̀ ọmọ náà ló jẹ́ ká báyẹn ní shock gẹ́gẹ́ bí ẹ ṣe sọ I was taught there brother mi please ẹ jẹ́ kán lọ bẹ́ẹ̀ mọ́mí rolexi ẹ jáde àṣàbíamọ ẹ pé àwọn àgbààgbà ẹ lọ sí family aláìtàyè Kọ́rẹ́nsì ẹ lọ bẹ̀ wọ́n ẹ lọ bá alájà Mojísọ́lá ìyá Kọ́rẹ́nsì ẹ lọ rán bàbá níwájú ẹ kó ro tàbí amọ́ kọmọ yẹn lè jáde kéèsì Táyé Kọ́rẹ́nsì lè yọ kéèsì pẹ̀lú pé kò sí Nàìjíríà ó lè pélé fún òṣèjọ́ mọ́ ẹ mú kó mbẹ má lè mú kúrò ẹjọ́ ti wà ní kóòtù o ó ti wà lọ́wọ́ ìjọba o
kò sí nǹkan tó kan currency mọ́ o bẹ́ẹ̀ tó bá ní wò ṣẹjọ́ mọ́ lórí phone call lásán wọ́n máa gbé kọ́ọ̀tù yẹn mọ́tà ẹ̀kún kọ́ọ̀tù ni o ẹjọ́ torí ọlọ́run ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ mami rolex d tí n bá sọ̀rọ̀ tó bá dùn ẹ má bínú ara bí amọ̀ ló ta mí o brother mi Boku Jaga I know you are doing the best láti kò fi promote àwọn young artists please then let's calm down alẹ́ saga ẹ jẹ́ kọ́ rolex d kò jọ yín lójú gbogbo àtẹ́fí lè bẹ̀bẹ̀ tó yẹ pé wọ́n bẹ̀bẹ̀ bòṣìkà kó lè káyìn ráàyè lọ ni mi ò pété kọ́sì òṣìkà ẹ ṣe ẹ gba currency kúrò ẹ gba rolex d kúrò torí nǹkan tó sọ kò lè win ní kéèsì o ẹ mẹ́ kí lọ́ọ̀yà tàn yín wá jẹ́ o lọ́ọ̀yà always fool people ẹ mẹ́ kàn tàn wá o can never win that case tí o bá ti lẹ́rìí lórí nǹkan tó sọ cyberbullying is a crime èmi ò ti sọ jù báyìí lọ Alhaji Kamadu Ayinde onílé ńlá lórúkọ mi tó bá gbọ́ mi ẹ bá mi ṣe nǹkan tó tọ́ lórí ẹ̀ let's do the right thing in the right time ẹ jọ̀ọ́ àní ṣe rẹ́sì àní currency peace lórí rolex o ẹ jẹ́ kí n bá wa filẹ̀ aláìtàyẹ currency please àforúkọ ànábì wa Muhammad bẹ̀yìn àforúkọ gba àwọn tó láyé bẹ̀yìn àforúkọ ìyá yín mo ti sọ́lá bẹ̀yìn ẹ bá wa ẹ dè bùrù ẹ àwọn olùgbẹ́bẹ̀ ẹ jẹ́ kán gbé kúrò ẹ jẹ́ kán release ẹ kò jù báyẹn lọ mọ́mì rolex ẹgbẹ́ bí rolex ẹ ṣe mí fún size 14 láṣọ nǹkan tí ò ṣe túbọ̀ ṣe kínní lára mi dáadáa ni o size 14 mo ní wọn lóríṣiríṣi tó bá dẹ̀ jẹ́ pé àwọn kírìmù olówó pọ́kú tẹ máa lò kò ṣe nígbà tẹ́ fẹ́ ra kírìmù olówó iyebíye kí skin yín tó jáde o ṣẹ́rí mo ní àwọn affordable kírìmù kan bí báyìí tí mo dẹ̀ máa fún yín garanti lé lórí pé if you use it you will see the work ẹ gbọ́ if you use it you will see the work ṣẹ́rí àwọn kírìmù tẹ́ ń wò lọ́wọ́ mi ọwọ́ affordable kò ṣe nígbà tẹ́ bá lo kírìmù olówó ńlá kí skin yín tó glow ṣẹ́rí lè bó ṣe wà yìí ó máa rọra pé skin yín síta fẹ́rẹ́fẹ́ ó dẹ̀ máa glow eléyìí dá fún gbogbo èyí tẹ́ bá fẹ́ maintain skin yín owó pọ́kúpọ́kú ni mo tà wọ́n mi ìta lólówó ńlá ẹ ti mọ̀ wọ́n lé díkè pé kò ṣe kí ni kò ṣe kò gbà owó pọ́kúpọ́kú ló bá dé ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ kàn sí mi gbogbo èyí tẹ́ wá fẹ́ funfun tẹ́ fẹ́ kí skin yín kó white tẹ́ need àwọn nǹkan tẹ́ lè lò abẹ́ need cleanser tẹ́ lè lò fún fèsì yín àbí ẹ need àwọn miracle soap àbí ẹ need àwọn sharp pepper soap tó yẹ pé tẹ́ bá lò báyìí ẹ máa funfun ní gbòòsà skin yín máa jáde gan ẹ kàn sí mi ẹ ṣe kí ni mo pè ẹ kàn sí mi ó wà available ṣe rí ọṣẹ tẹ́ ń wò lọ́wọ́ mi tí ẹ bá ń fi ọṣẹ ìwẹ̀ lásán láì lo cream skin yín máa glow ṣe ti rí ọṣẹ tẹ́ ń wò whitening soap yìí òun ni skin yín máa glow ṣe wá lẹ́yìn tẹ́ fẹ́ funfun tí ẹ dẹ̀ fẹ́ ṣènáwó púpọ̀ òun ni cream tẹ́ ń wò lọ́wọ́ mi ẹ máa mix ẹ pẹ̀lú serum ẹ ló ti wà lẹ́gbẹ̀ẹ́ yìí bó ṣe wà yìí ẹ fẹ́ funfun ẹ dẹ̀ fẹ́ ṣènáwó púpọ̀ òun lélẹ̀ wà fún ẹ̀yin tẹ́ wá nídìí àwọn ṣálì tó gbá skiṣẹ́ tẹ̀rí ṣálì ti fẹ́ tán yá but ọjà mi ti fẹ́ dé ọjà mi ti wà lọ́nà bí yóò máa dé gan kí lè ní ìtóṣù mo ṣàmọ̀ṣá pé ọ̀sẹ̀ yìí a máa ní gbogbo àwọn ọjà tá à ń pe kò sí mọ́ òun ni ṣẹmọye kátọ́nù face cream yìí tí mo tà this is the third carton third one mo ta product fún àwọn èèyàn wọ́n lò kò tí ì pọ́sẹ̀ kan wọ́n ti ń order fún mi ọ̀làwọ̀ tí ẹ fẹ́ kó tán pẹ̀lú miracle táwọn rí lára ẹ̀ mélòó àwọn kírìmù bẹ́ẹ̀ yẹn tí mo ní eléyìí báyìí sí morning and night ni morning and night òun lélẹ̀ yàtọ̀ sí àwọn eléyìí mo tún wá ní àwọn míì tó yẹ pé gbogbo ẹ̀yin tẹ́ bá ní anti-ages any wrinkles any pimples any dark spots any kí ló ti ń pè face burn ẹni lójú ẹ wá lo face cream yìí ṣẹ́rí face cream yìí owó ẹ̀ ò gara ṣùgbọ́n iṣẹ́ tó máa ṣe ó ju owó ẹ̀ lọ owó ẹ̀ ò ṣe kí ni mo pè kò gara ṣùgbọ́n iṣẹ́ tó máa ṣe ó ju owó ẹ̀ lọ ẹ̀yin tẹ́ ẹ̀ wá fẹ́ kí fèsì yín kó funfun ẹ kàn fẹ́ something tẹ́ máa lò tó máa jẹ́ kí skin yín yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n kó jáde síta that's your skin your colour yín tó ti ń ṣe kí ni tó ti ń wò ràkòràkò yẹn ẹ kò fẹ́ nǹkan tẹ́ máa lò tó máa jáde síta ṣé yí bó ṣe wà ó kéré ṣùgbọ́n mighty ní face cream tẹ́ ẹ̀ wò lọ́wọ́ mi ọmọ ṣé rí face cream tẹ́ ẹ ra ń wò yìí ó kéré ṣùgbọ́n mighty
ṣẹ́yìn tí ẹ bá lò skin yín gangan face yín gangan kò nídìí pé ẹ̀ ń lo Mary Kay síkẹ́ tó jáde. Mọ́mì mi kan pè mí lẹ́yìn wọ́n fẹ́ rajà lọ́wọ́ mi, wọ́n fẹ́ ra cream, mo wá sọ price fún ọ̀tọ̀ wá ní Lady K ṣó máa ń ta powder náà, powder tó máa ń lò yẹn mo fẹ́ rà, mo ní ẹ̀ látọdún wo. Tí ẹ bá dé ibi tí mo kó makeup mi sí ó máa yà yín lẹ́nu pé ṣé Lady K ló ní makeup tó tó yìí. Makeup ọdún 3 wà ń bẹ̀, mi ò ní parọ́, mi ò lo fake life. Gbọ́ mi, makeup ọdún 3 ó wà ń bẹ̀, I no dey use am, I like to buy, I no dey use. I like to come outside with my natural beauty. Kí n gbé natural beauty mi, kí n gbé síta ó pè mí. Ṣé tẹ̀ tún wá rí powder tí n bá kùn kò sí bí powder yẹn ṣe wà expensive tó bá máa fi dá lẹ́bàá ojú mi á ti sú. Mo láwọn imported powder, àwọn Mary Kay tó gbá skin, I no dey use am because tí n bá lò láàárọ̀ tó bá máa fi dá lẹ́bàá màá regret. Ojú bá ṣe yún mi báyìí ló máa bẹ mí, so I don't use it. Mo ti mọ nation face mi, different powder. Wọ́n ní bóyá lè yóò dání kí n tún try kiri kan lórí irọ́. Tí n bá fẹ́ ṣe photoshoot ni mo máa ń pe àwọn makeup artist. Tí n bá pè wọ́n tí mo ṣe makeup, bí a tẹ bá rí àwọn photoshoot kankan tí mo ṣe tí mo makeup, ṣẹ́rí makeup tẹ́rí lójú mi yẹn, mo máa regret yẹ for good 1 week. That is why tó yẹ pé tí bá ṣe makeup, tí bá ti lè ṣe photoshoot tí mo fẹ́ ṣe pápápá báyìí, màá sáré kọ́kọ́ mú wipe, màá fi kọ́kọ́ clean ẹ̀, màá mú face soap mi, màá fi tètè fọ̀. Upon that tó bá máa fi dálé ojú mi máa sú. Mi ìmọ̀rú nation mi, ojú mi máa sú ṣáá ni. That is why tí mi ò ṣe makeup mi ò ju lipstick àti eye pencil lọ. Ó dé rí ẹ̀kẹ́ tó rí mi kí n tó eye pencil sí gbogbo bíbá ẹnu mi bá ti rọra fi ṣe Jésù Olúwa wa àmì, that is my makeup. Mo wá ṣàlàyé fún mọ́mì yẹn pé mọ́mì mi ò lo powder, mọ́mì yẹn ò believe. Wọ́n ní yẹn powder tó máa ń kùn tó bá ti fẹ́ ṣe program, mo fẹ́ ra mọ́ cream yẹn ni. Mo lè mi ò lo powder o. If you see me, you see my natural beauty or my natural face. Tẹ́ bá dẹ̀ ní kó fine or fine, monkey no fine, mama like am. That's my natural face. Àfi tí mo bá lo fóònù tí ò dá, tí kámẹ́rà ò ṣe, tí ò gbádùn, ó lè jẹ́ kójú mi wúwúwú. Or tí n bá ṣọdún mi lọ́wọ́, my face ó máa ugly. That is when you will see my face ugly. So ẹ̀yin tẹ́ bá need àwọn recipe, eléyìí báyìí sí, this one is recipe face cream, morning and night. This is morning, this is night. Ṣé recipe face cream tẹ́ ń wò lọ́wọ́ mi, òun náà má bad o. Tẹ́ bá gbọ́ wípé aṣọ arúgbó dọmọdé, face yìí máa di face ọmọ kékeré padà, ohun tó ń gbénú ẹ̀ ní. Ẹ jẹ́ n fi hàn yín, kì í ṣe kò sí má jà gbọ́ kankan bẹ́ẹ̀. This is it. Ẹ wo, oh my God, this face cream tẹ́ bá gbọ́ pé gbà fọ́ ọ̀gá ẹ̀, òun ni face cream yìí. Èèyàn tí ò bá lẹ̀mí ẹ̀ kó má gbé gẹ̀ẹ́sì. Not too expensive but the work na banger. Ó mú yes dákú. So mo ní wọn lóríṣiríṣi ń bí, tèèyàn pupa wà, tèèyàn tí ò pupa wà, tèèyàn dúdú wà. Àwọn nǹkan tẹ́ lè lò láti fi jẹ́ kí dúdú yín kó máa dán bí kóró oṣin, kó máa bí yín pé ṣé kòkó bọ́tà lẹ́ ń lò ni. Àwọn nǹkan tẹ́ lè lò wà ń bí báyìí. Bákan náà àwọn ṣẹ́tẹ̀dẹ̀ lè máa fi wẹ̀ tó máa jẹ́ kára yín máa dá ṣákáṣáká, tí ò ní jẹ́ kẹ́ máa ní wrinkles ní body, tí ò ní jẹ́ kẹ́ ní blemish ní body. Ó wà available, tọkùnrin wà tóbìnrin wà. Àwọn products táwọn dádì náà lè lò tó yẹ pé skin wọn máa jáde. Ẹ mọ̀ pé àwọn bàbá wa ń gbìyànjú, but wọn ò ní time àti ṣe kíni àti ṣoge bí títí wa. But a little things tó lè rọra máa lò tí ò ní take time wọn, tí skin wọn dẹ̀ máa wà okay. Ó wà ní Lady K African Store. Ẹ̀yin mọ́mì mi, ẹ má jẹ́ aládàáni kan jẹ. Bẹ́ẹ̀ bá ṣe ń tọ́jú ara yẹn máa tọ́jú àwọn dádì. Nítorí ẹnìkan nítorí ọ̀la kọ́ máa bá fi wọ́n bu yín wípé ẹ ti sọ wọ́n di gbà tó ẹ̀yọ̀, dádì ò ṣe é rí mọ́. Wọ́n ní mọ̀ pé ó kọ̀ wá bẹ́ẹ̀ ni wọ́n máa wò bí yá ṣe lẹ́ ti sọ wọ́n di ìgbà tó ẹ̀yọ̀ rẹ̀. So lẹ́yìn yẹn gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ó wà ní Lady K African Store. Ẹ fẹ́ ra clove, ẹ fẹ́ ra oúnjẹ, ẹ fẹ́ ra aṣọ. Àwọn aṣọ wà lóríṣiríṣi. Mo dẹ̀ láwọn size lóríṣiríṣi. Mo dẹ̀ ń ṣe size aṣọ lọ́wọ́. So ẹ̀yin tẹ́ bá need wọn, ẹ kọ sí mi. Mo wà available. Fast. Bàbá yín send ẹ̀. Ṣẹ́rí nísìn. Another method tí mo tún fi ṣe kíni tí mo fi send ọjà nísìn. Tó jẹ́ pé pápápá ó máa dọ́dọ̀ yín.
mo tún ti lá another method tí ò ní pẹ́ rárá tí ò ní falẹ̀ within 5 to 6 days ó pẹ́ jù 6 days no more ó pẹ́ jù 2 weeks 3 weeks no ó pẹ́ jù 6 days ó máa dọ́dọ̀ yín ẹ má dé gbàgbé pé ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà tẹ́ bá ti rajà ní Lady K African store ẹ ní sanwó shipping ẹ ṣé gan mo dúpẹ́ ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi share ojú òní ti wà accord no going back Ọ̀ṣun state akọ́dù ló ní akọ́dù ní ẹ lọ dìbò fún o ìbáwò yín kẹ bú mi ní mo mọ tí mo rí o ṣùgbọ́n mo ń sọ fún gbogbo ẹ̀yọ́ ọmọ Oòduà wípé no going back Odùduwà nation a ní fi ògo ayé àwọn ọmọ wa a ní fi jẹ ráìsì àti gàrí o àwọn ọmọ òsì ní ṣánkú mọ́ wa lọ́wọ́ gbogbo ẹni bá nítorí àfi títí wọ́n ṣe ọ̀wọ́n wá fẹ́ kọ́ fi kú ọmọ bẹ́ẹ̀ ọ̀tá wa wò àwọn ọlọ́mọ máa fi kú ọmọ bẹ́ẹ̀ wò lágbára Ọlọ́run irú gbogbo tẹ́rọ Àríkẹ́ sọ tí àlọ́ bá lọ àbọ̀ á bọ̀ padà fún àwọn ọmọ ẹ̀ wọ́n á ṣe kí ni Ọlọ́run á ṣèdájọ́ wọn ire o ó dàbọ̀.